So Bishen Solema Bino, so this is the part 2 of what I'm saying. The video I made earlier. So Bishen Solo Lizzy, Shotiri, Alakisa, Konsho Yalasho. Ìgbà tẹ́mi mọ Lizzy lórí social media, ìgbà tí ọ̀rọ̀ wọn àti Tóyìn ṣẹlẹ̀, ṣé ń gbọ́ mi. And the world were against her then. That was when I stood by her. But èmi ti máa rí Lizzy lórí platform. Ipe wọ́n jó wọ́n fi aṣọ polówó lórí internet. Lizzy ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa jó polówó. I love what she does. I love what she represents them because ó máa múra, ó máa concentrate ní kò ní. Ẹ jẹ́ á wá gbọ́ ohun tí Bukky Jesse sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin. Ká gbọ́ ohun tó sọ. Ó tú pẹrẹpẹ ọ̀rọ̀ nípa Lizzy Anjorin. Bí gbogbo ìjọ̀gbọ̀n yìí ṣe bẹ̀rẹ̀, ẹ wá gbọ́ lẹ́nu Bukky Jesse. Kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ìkànnì Kingfax Gist TV òun lẹ́wà yìí o. Ẹ gbọ́ ohun tí Bukky Jesse sọ. Kò ń bá wọn lọ pàtí olórí burúkú, kò ń bá wọn cause fuck nínú Yorùbá àwọn ọmọ ní theatre industry. She doesn't do all that. She focus. She's a lady that focus until ìgbà tán tí olórí burúkú èṣù owó bàtà àti Sọjí àti Esabod tán gbé woman yìí wá sórí internet tán bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí. Sherry, I have once been a victim of bully. So I know what it takes láti stand to being bullied. Ṣé ń gbọ́ mi? Tẹ́ bá rí Lizzy tó rí báyìí sìn, àwọn olórí burúkú bí èṣù owó bàtà, bí èṣù of London, àwọn ló sọ di bẹ́ẹ̀. Now that's now the bone of contention. Lizzy, mani ní máa jẹ́ pé alákìísà ò kì í ṣọ̀rẹ́ aláṣọ. Mo rántí ìgbà tán fẹ́ kọ́kọ́ joyè nílùú kan tí gbogbo wọn lọ. You stood out among them. They all look up to you. They all want to be like you, Lizzy. So, the envy will definitely be there. The envy will definitely be there. Lizzy, ti gbogbo yín sọ pé ṣépè fọ́mọ leni. Lizzy ò dédé máa ṣépè fọ́mọ. Ẹ̀yin tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ wàhálà yìí. Ẹ lọ wá fídíò kẹ́ lọ wò bẹ̀rẹ̀. Igbe wọ́n gbé ọmọ ṣépè, àwọn olórí burúkú ìgangan ló bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ Lizzy ṣépè. Ọmọ tuntun bó ṣe bí Florida sílẹ̀ báyìí. The second day ló ti gbé ọmọ yìí. Ọjọ́ méje ló fi bẹ̀rẹ̀ sí ṣépè fún ọmọ tuntun. Lizzy ò fún wọn lésì. Àwọn èèyàn àwa èèyàn báyìí la dá fún báyìí pé báwo lẹ ṣe máa ṣépè fún ọmọ tí ó ṣẹ̀yìn lórí pé Lizzy fi ọkọ olórí burúkú ẹ̀yin ọmọ ní tíátà ìkẹrẹ ẹ̀rí kan ṣe kan ẹ̀ ń cross fuck kiri ni ẹ̀yin náà lẹ bọ́ta ó fọkọ lọ́kọ ó ṣe. Lizzy, it's high time. I know you are a reserved person. Mo ti gbọ́ any dirty things about you compared to all this àwọn ọmọ ní tíátà. They cross fuck, they beg, they are beggy. Wọn ò ní nǹkan, wọn ò láṣọ gidi lórí ìkọ́ alákìísà ni wọn ò lè dúró láwùjọ gbogbo wọn ò ní tàn re. So what do you expect? They will definitely envy you. Lizzy, I know you have been staying on your lane. Stay on your lane. Ẹni tó bá rí ẹni kò rí, ẹni tí ò rí ẹ má rí. Please, enough of this their gang fighting. Jẹ́ kó lọ kú dànù. With me, I will be using my own as an example this morning. Nínú Manchester, alhamdulillah. Àwọn tí ó forúkọ mi ṣiṣẹ́ nínú ìlú yìí ló pọ̀ jù. Ìgbà tó máa gbé ogun burúkú iná bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Mo jù wọ́n sínú bíìnì ní good radiance to rubbish. Àgùntàn òjì lábẹ́ Gẹ̀ẹ́sì mi ìtọrọ lọ́wọ́ yín kàkà bẹ́ẹ̀. Èmi ni mò ń ná fún yín, èmi ni mò ń fún yín, èmi ni mò ń dúró fún yín, èmi ni mò ń I'm always there for them. Ẹ wá ní kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Mo jù wọ́n sí kọ̀ǹga ni wọ́n exist. Wọ́n ò dẹ̀ lè exist mo bó ṣe wà yẹn Lizzy. Because ẹni tó bá ti ṣòótọ́, ọjọ́ wọn máa gbé lékè ni. No matter what. Àbí nǹkan tí mo sọ yé yín. So kí ni mo fẹ́ fàyọ? Lizzy, on my envy. Just ignore. You are doing well. You are doing well. Mr. Pé tó bá wá fún ẹ kó má wá fún. I have once advised you that you should stop. And you make me understand pé àwọn people is frustrated tó bá dákẹ́ Ọlọ́run ẹ̀ kan pa ẹ́ sára. Which I understand. Sometimes fire for fire ni. But what do you expect from them? Dayo Amusa, ìwọ sọ pé ó fẹ́ wàhálà, but ó ti gbàgbé pé match. O lọ comment o bú girl Ìsàbẹ̀bí tí Ìyábọ̀ ti gbé pé wọ́n ló lọ sí Ìdúmọ̀tà lọ jalè tí gbogbo wá dẹ̀ wẹ́ pé kò jalè wọ́n parọ́ mọ́ ni. But girl yìí ò tún wo ó tún padà wá wish ẹ luck ó wá sọ fún pé kó má wà ẹ jẹ́ ká fọwọ́ ṣírò ara wa ẹni tí mo náwó ọ̀fẹ́ sí tó wá reply mi bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ran ara ni gbogbo wa. Ẹ má sọ pé Ọlọ́run ló mú ẹ má sọ pé ó ń wá ọ̀rẹ́ ó fẹ́ wá record Dayọ̀ kòkòrò tó ń dẹ̀ fọ gbogbo yín abẹ́ ẹ̀fọ́ yín ló wà ẹni tó ń jẹ yín lẹ́sẹ̀ this lover Ìyábọ̀ Òjó tó ń jẹ gbogbo yín lẹ́sẹ̀ àárín yín ló wà ṣebí gbogbo yín worship ẹ̀ kó má bàa gbé yín ni ìwà àdọ̀tí tẹ́tí jọ ṣe ẹ̀ worship ẹ̀ ni ẹ̀yin sọ pé Lizzy ó fẹ́ lọ tú àṣírí ẹ̀ síta ó fẹ́ lọ wọnú ilé ẹ̀ tí wọ́n bá ṣe ara kí ó aya Dayọ̀ Amusa ṣé wọ́n ṣe nǹkan táyọ̀ ò gbọ́dọ̀ gbọ́ ni ẹ ṣe rere o ẹ jẹ́ ká ṣe rere ìtorí ọjọ́ ìní kọ́ ìtorí ọjọ́ ọ̀la ni ẹ lè má fi òpó ń dùn léni but let me tell you nǹkan tá bá ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la Lizzy ò ṣe gbogbo yín o ẹ dẹ̀ mọ̀ pé many of you tẹ́lọ gang up lẹ́ni gbogbo wọn ló ń support Lizzy tẹ́lẹ̀ tí Lizzy ò dẹ̀ bá níjà
but a gang up just because you don't like her progress. Show òun ló àti yín jẹ ni. Ìgbà tọ́mọ lọ́mọ bọ́ sínú ilé tó ń ránṣọ tó manage tó ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo àárín ẹ̀yin jókòó kiri ni. Wọ́n fi 20,000 dóyin, wọ́n fi 100,000 dóyin ni. Ẹ rí bẹ́ẹ̀ ṣe rí ni gbogbo yín. Ẹ dàbí ohun èlò àlòpàtì. Ìgbésí ayé òun yan. Your life is not worthy of emulation. You look like what you follow. You look like what you represent. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí. Lizzy, I wish you all the best. Gbogbo ogun yìí ó máa ṣe lórúkọ Jésù. Ìwọ ló máa lékè àwọn ọ̀tá ìlágbára Ọlọ́run. Bó tẹ̀ jẹ́ pé mi àti à ń sọ̀rọ̀. Kò ní ṣe pé à ń jà, but olúkálùkù comment lé ni. But yín ò ní sọ pé káró òótọ́ kà bá sọ. Lizzy, stay on your lane bó ṣe máa ń stay tẹ́lẹ̀. Ọba wa bẹ́ẹ̀ bàtẹ̀ tó bá rí bí ṣe máa ń jáwọ́ èèyàn sí blocking sin. Lizzy, just ignore them. Wọn bá máa celebrate ẹ, wọn bá máa pọ́n ẹ lé. Please, just ignore them. Don't talk about them. Mi ní kó má dá wọn lóhùn, but pé èèyàn kan lọ́wọ́ fẹ́ sí mi jẹ́ kí mi náà lọ́wọ́ fẹ́ sí. No, let it stop. Let bygone be bygone. Please. Please, Lizzy. Jẹ́ kó máa lọ. Jẹ́ kó máa lọ. Ìyá bàbá Tóyìn tó wọ́n ṣọṣe, wọ́n máa jà ní. Ó bá ọmọ bètì kó ṣe, wọ́n máa jà ní. Sharon tó tún gbé sórí títí wọ́n máa jà ní. Oh, agbáta fi nà yálé ni. Ó wà lókè ó máa nà yàwó. Gbogbo wọn kàn manage ara wọn ni wọn ò ní fi ara wọn. Ìtorí wọn ni wọ́n common enemy which is Lizzy ni. Ọ̀rọ̀ Lizzy ló sọ wọ́n di bestie. Ọ̀rọ̀ Lizzy náà dẹ̀ ló máa ti wọ̀ká. Bí Lizzy ṣe máa ń sọ, àdàbíjà ojú èpè lọ. So nǹkan tí máa sọ nìyẹn Lizzy. So please, wọn bá máa celebrate, wọn bá náwó fẹsẹ̀, jẹ́ kó máa lọ gbálé ságbójú. Please, má jẹ́ kẹ́ni kọ́kọ́ fi ẹ́ dìde. Ẹ wo lórí burúkú tó kọrin jọ yẹn sìn, tó kọrin pé tán bá wá fún wọn. Ó ti ní kó lọ máa follow òun lórí YouTube. Many of them wọ́n fẹ́ tap into Lizzy's glory ni. Wọ́n fẹ́ fi Lizzy dìde ni. Many people tó jẹ́ pé kò tiẹ̀ jẹ́ kó mọ̀ bí wọ́n exist lé ni. Just because Lizzy ń reply wọn, wọ́n fi Lizzy dìde. But ó wà okay. Ṣé yóò máa ń jẹun ìpè sanra ni? Ṣé yóò ń fi ọ̀tá ẹ̀ ó fi ń gba monetization ni? Gbogbo yín nǹkan tẹ́ bá gbìlẹ̀ máa ká. Lizzy, I wish you all the best. So secondly, kí lórúkọ lady mo dẹ̀ máa ń rántí ẹ̀ o. Lady tí ó bímọ fún Wàsíù tí Wàsíù accept yẹn, daddy mi Wàsíù, congratulations, thank you. Àgbàtìndé ibi àgbàdé lọ́mọ tí máa bá yín. Bisola Badmus, I wish you all the best. Mo rí pé party ní kíní yẹn ti ṣẹlẹ̀. Bisola be careful, má wẹ̀yìn o. Àwọn olórí burúkú tó ń yọ ọmọ yẹn, gbogbo wọn ló ti bá bàbá ọmọ yẹn sùn. Má jẹ́ kó súnmọ́ olórí burúkú ni wọn o. They are envious of you o. Ìgbà tí Wàsíù sọ pé òun fẹ́ gbọ́, òun máa gbọmọ lọ́wọ́ ẹ̀. O rí kankan nu olórí burúkú ni wọn o. Sá fún wọn, jìnnà sí wọn o. Kó tó mọ̀ sí ọmọ àgbẹ̀ story ẹ̀. Wọ́n lè sọ pé òun dọ́ ẹnìkan, wọ́n lè sọ pé ẹnìkan ló lọ́mọ. Jọ sá fún wọn o. Ẹ̀yin gbogbo eré tájá ń bẹ́kùn ṣe yẹn, wọ́n fẹ́ cross fork ni o. Wọ́n fẹ́ wá jẹ́nu glory yẹn ni o, because ìgbà tó ń ṣẹlẹ̀ látijọ́ yìí o rí wọn o, kò sí ètò dúró ti ẹnu wọn o. Please be careful. You know I love you so much. You are a lady that you are always staying on your lane. I wish you all the best. Ọmọ àyàn ojú lórúkọ Jésù. Ìrẹ́pọ̀ tó dẹ̀ ti wà láàrin ìwà àti bàbá ọmọ ẹ̀, Ọlọ́run á jẹ́ kó bá ìkàlẹ̀ lórúkọ Jésù. Wà á jèrè àwọn ọmọ gbogbo ẹ̀yin abiyamọ náà, ẹ jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù. Lastly, Ọdúnládé Adékọ́lá, mo rí pé owó dà ń ṣíkí lánàá. Ẹlẹ́ tó ti ń ṣe mọ́bí fẹ̀rẹ̀ hàn. Ọdúnládé Adékọ́lá, I hope you didn't produce or you didn't write nonsense as you always do, because o tún pè ní jagunjagun. Ṣé ojoojúmọ́ la fẹ́ fi máa jagun ni? Ọdúnládé Adékọ́lá, mo rò pé that premier film tó ṣe yẹn kò tó ṣe nonsense be previous one, because you all are just competing with yourselves. Mo rò pé kò ń ṣe rubbish tán tún máa sọ pé o kàn waste time àwọn ni. Enough of wasting Nigerians data and time, because owó lọ fi ń rà. I hope it's not nonsense. Tó gbogbo yín di kàkà ìdíkùkù lánàá ẹwọ̀dà ṣíkínú ohun ẹwà láàgùn. I hope you did not write nonsense or produce nonsense. I wish you all the best. Love you all. I'm still coming out. I might be coming out this afternoon on live chat, because a lot of people think write me video. We just want to see, just let us have a laugh. And the reason I don't come on live chat now is after a month, Facebook man bring it down. But I'll try to come out today with all. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Bukky Jesse o nípa Lizzy Anjorin. Ohun tó dá gbogbo yánpọnyánni yìí sílẹ̀ láti ìbẹ̀rẹ̀, òun náà lẹ́gbọ́ lẹ́nu rẹ̀ yẹn. Pé Lizzy Anjorin ò dédé ṣe gbogbo ìjọ̀gbọ̀n yìí o. Ó ní ohun kankan ló dá gbogbo yánpọnyánni yìí sílẹ̀ tó fi wá di pé Lizzy Anjorin wá wọ̀ mọ́ wọn lọ́wọ́. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Bukky Jesse o, àwa ò dájọ́ o. Ohun tí wọ́n sọ òun náà làwa ń sọ báyìí. Ẹ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ máa bá wa like, ẹ máa bá wa comment lórí King Fax Gist TV. Òun lẹ́wà yìí o. Ó dìgbà.